kí wa o gbogbo àwa tá à ń wò mí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi tẹ́ ẹ ti lè máa wò mí kedere. Ìrìn àjò ìwádìí ìjìnlẹ̀ ọdún 2021 eléyìí tá a ti ń bá bọ̀ láti ọjọ́ ajé Monday iná ni ó tún gbé wa dé ìlú pàtàkì tó ṣe pé ara àwọn ìlú ìṣẹ̀ǹbáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì pààlà pẹ̀lú ìlú ìṣẹ̀ǹbáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun bákan náà. Ìlú wo náà la wà? Ìlú Awó la wà. Tẹ́ ẹ bá rí ọ̀nà tó lọ sí ìlú Awórè, eléyìí báyìí ó lọ sí Òṣogbo, eléyìí lọ sí ìlú Ìwó. Ìkóríta bá ń fi ìkóríta hàn àwọn ará nílọ̀ kan. Ìkóríta tí a wọ̀ yìí tá a bá fi lè súnmọ́ wájú díẹ̀ á máa wo àwọn òrùlé ọkọ̀ tẹ́ ẹ rí tó ń yà wọn. Kò sí ìlú méjì tó ń lọ bí ó ṣe ìlú ìṣẹ̀ǹbáyé Ẹdẹ ni ló ń lọ. Bí a ṣe wà gbogbo àwọn ọkọ̀ tó ń wọlé báyìí kò sí ibi méjì tí wọ́n lọ bí kò ṣe ìlú Awó láti lọ bá ọba wa Táyélolú Abíóyè Aláwó tuntun tí wọ́n ẹ̀sìn jẹ. Ẹ gbọ́ ìfi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú àwa àti kábíyèsí. Ẹ sì mọ nípa ètò ìlú Awó. Ẹ rí i pé wọ́n máa ń pa òwe pé oyè tó kan ará Awó ó ń bọ̀ wá kan ará Ẹdẹ kìí ṣe ará Ìwó. Tí Ìwó kọ́ ni wọ́n ń sọ o. Awó ni oyè tó kan ará Awó ń bọ̀ wá kan ará Ẹdẹ. Tàbá nì síwájú ẹ jẹ́ ká wá fi Ẹdẹ hàn wá fún àwa tí a bá mọ̀. Ẹ máa wo ìṣẹ́jú láti lọ nàka sí Ẹdẹ lẹ́nu wo àwọn ìdílé ilé Ẹdẹ lọ́ọ̀kan. Ọ̀nà tó lọ sí Awó láti fi sí ẹ̀. Gbogbo àwọn ọ̀kadà tí ń bọ̀ ìlú Ẹdẹ ni wọ́n ti ń bọ̀. Ìlú Ẹdẹ ni wọ́n ti ń bọ̀. Sílẹ̀ Awó ní ìdílé pé oyè tó kan ará Awó ó ń bọ̀ wá kan ará Ẹdẹ. Gẹ́gẹ́ bí àwọn tí wọn ò mọ ìtàn tó bá sọ pé má torí pé ò ń lọ Ẹdẹ má ba Ẹdẹ jẹ́. Àwọn èèyàn ò mọ̀ wípé ìlú kan tún ń bẹ o tí ń jẹ́ Ẹdẹ. Ẹdẹmọ̀sí ìlà ń pe ìlú yìí. Àwọn òwe Yorùbá àmọ́ ní tó bá ti jọra wọn la máa ń fi wéra wọn. Má torí pé ò ń lọ sí ìlú Ẹdẹ má ba ìlú Ẹdẹ jẹ́. Ẹdẹmọ̀sí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun yìí náà. Á dé ìlú yìí náà á sì bá ọba ìlú Ẹdẹmọ̀sí á bá wọn sọ ọ̀rọ̀. Ẹdẹ lẹ̀ ń wò yìí. Ẹdẹ ní gbogbo àwọn òrùlé tẹ̀ ń wò lọ́ọ̀kan Ẹdẹ ní. Awó ní ìlọ́tún. Ẹdẹ ní ẹni pé tá a bá ń gbọ́ òwe tá a bá ń pa nílẹ̀ Yorùbá ká mọ ìdí tá a ṣe ń pa òwe ká sì mọ bí àwọn bàbá wa ṣe ń pa. Ojú tó lé wá bá mi fi ìlú Ẹdẹ hàn wọ́n. Ẹdẹ lẹ̀ ń wò ní ọ̀kan lọ́ọ̀kan o. Torí náà Ẹdẹ rèé Awórè oyè tó kan ará Awó ó ń bọ̀ wá kan ará Ẹdẹ. Ìpínlẹ̀ títí ìgbà táàtù máa wá lọ pàdé ní ọ̀dọ̀ ọba wa tuntun ọba Táíwò Abíóyè Aláwó ti ìlú Awó. Iná ẹ̀ la fi sọ fún ayé pé tá a bá ti rí Ẹdẹ á rí ìlú Awó kìí ṣe Ìwó. Oyè tó kan ará Ìwó kọ́ oyè tó kan ará Awó ń bọ̀ wá kan ará Ẹdẹ. Ìtàn ń bẹ lórí rẹ o. Bákan náà ṣe àgbàgbé pé wọ́n máa sọ pé tá a bá ń lọ ká má torí pé à ń lọ Ẹdẹ ká má ba Ẹdẹ jẹ́. Kìí ṣe Ẹdẹ tí pásẹ̀jì nínú ilé. Ìlú kan bẹ tí ń jẹ́ Ẹdẹmọ̀sí ilé wọn gé kúrú pé má torí pé à ń lọ sí ìlú Ẹdẹ o má ba ìlú Ẹdẹmọ̀sí jẹ́. Ìlú Ẹdẹmọ̀sí ń bẹ kódà láìpẹ́ lèmi àti ọba ìlú Ẹdẹmọ̀sí ilé àjọ sọ̀rọ̀. Báwa náà ṣe mọ̀ yí pé tiwa ni pé kí àṣà àti ìtàn wa wọ́n má ṣe parẹ́. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ààrẹ òpin tẹ́lẹ̀ Ìbàdàn olóyè Lájí Abbas lọ́dọ̀ bàbá wa Aláwó ti ìlú Awó sọ fún wa yí pé ẹ kú ojú lọ́nà.